kí lórúkọ àdúgbò tá a wà yìí náà? Akóbí náà ń pè bí Akóbí ìwọ́dọ̀ ọbọ̀ bẹ̀yẹn lọ dúró síbẹ̀ yẹn fún mi. Kí lórúkọ àdúgbò bí tá a wà yìí? Akóbí ni. Kí náà mọ ìyá Rilwan sí? Náà mọ̀ sí ládùúgbò yìí. Ṣọ́ọ̀pù tó kọ̀yìn sí yẹn bá a náwó sínú ṣọ́ọ̀pù yẹn jọ. Ta ló ní ṣọ́ọ̀pù yẹn? Ìyá Rilwan. Iná nìjẹ́ ìyá Ànàfẹ́. Kí náà ń tà bí? Ọtí náà ń tà àti pàràgà. Náà ń tà bí báyìí? Àbí? Ok, ní ìwọ ọmọ tó sọ pé òun wá admission àbí? Ṣé ìyá ọkọ rẹ nu? Mi mọ̀ tẹ́lẹ̀ mo ẹ̀ṣẹ̀ mọ̀ kò tí pọ̀sẹ̀ méjì. Kì í pọ̀sẹ̀ méjì? Ṣé wọ́n pọ̀ ti pé bí ọdún kan tí wà á ti jọ ń fẹ́ra wọn báyìí? Pé ìyá rẹ̀ mi mọ̀ bí gan, mo ẹ̀ṣẹ̀ mọ̀ kò tí pọ̀sẹ̀ méjì. Tó mọ bí báyìí? Bẹ́ẹ̀ni. Kì í pọ̀sẹ̀ méjì. Ó fún mi pé ọmọ Ọ̀ṣun state lòun, òun ò kì í ṣe ọmọ Ìbàdàn. Mo máa ń sá fún wọn ní mi bá wọn dòwò pọ̀. Àwọn wo ni wọ́n ń sá fún? Àwọn ọmọ Ìbàdàn ni. Ò bá wọn dòwò pọ̀. Owó ló iṣẹ́ òkòwò wo ló ń ṣe tó ń bá wọn dàpọ̀? Mi kì í fẹ́ wọn ni, tọ́ bá bá mi mo máa ń sá fún wọn ni. Ọmọ ń sá fún wọn ni. Ó ti dà. Ẹ kú dédé àkókò yìí. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí Oromeni Owo TV yẹn lórí YouTube. Ibi tí ẹ̀ ń wò ní ojú wòran yìí, ibẹ̀ ni ṣọ́ọ̀pù ìyá Rashidi, ìyá Rilwan, tí àwọn èèyàn tó mọ̀ sí ìyá Ànàfẹ́ ní àdúgbò yìí. Akóbí níbi tá a wà yìí ní pópó Ìyèmọ̀já ní ìlú Ìbàdàn. Ọtí àti pàrágà ni ìyá Rilwan ń tà. Arábìnrin fi wá pé bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ló ń ṣẹ̀ mọ́. Adébẹ̀ báyìí àbá ìyá yìí nílé, ṣùgbọ́n a bá àwọn tí wọ́n dìjọ ń ta ọjà àbá wọn níbẹ̀ tó sì jẹ́ kó yé wa wípé ìyá yìí ti jáde, wípé àwọn ọmọ kéékèèké méjì tí wọ́n wà nílé àwọn náà wá sí ṣọ́ọ̀pù ní òwúrọ̀ ìní. Ìwádìí sì ń tẹ̀ síwájú láti mọ ibi tí ìyá Rashidi wà, ìyá Rilwan wà. Kò tí ì tán síbẹ̀ o. Oromeni Owo TV ìyẹn lórí YouTube.